kí ni ìdí o tí wọ́n fi ṣẹ̀ṣẹ̀ gbé ìbejì tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ bí wọ ààfin o lẹ́yìn oṣù márùn-ún tí wọ́n ti bí wọn o lọ́jọ́ àìkú o ni wọ́n kó àwọn ìbejì Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì wọ inú ààfin o fún ìgbà àkọ́kọ́ o lẹ́yìn tí wọ́n bí wọn lóṣù karùn-ún sẹ́yìn o ọmọọba Adéṣínà àti ọmọọbabìnrin Adéṣẹwà ní orúkọ àwọn ìbejì ọ̀hún o tí wọ́n jẹ́ ọkùnrin àti obìnrin o èyí tí olórí Tóbi Phillips Ògúnwùsì bí o nínú oṣù kẹta ọdún 2024 o nínú àtẹ̀jáde tí agbẹnusọ sọ fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọ̀túnba Moses Ọláfáre fi síta ló ti sọ pé o àpẹẹrẹ rere ni ìbejì ọ̀hún jẹ́ o fún ìtẹ́ Ọọ̀ni o nítorí pé o ìgbà àkọ́kọ́ rèé o tí ìbejì yóò wọnú ààfin Ilé-Ifẹ̀ o láti ìgbà tí wọ́n ti ń jẹ oyè Ọọ̀ni o àwọn mọ̀lẹ́bí ọba àwọn ọba láyé káàkiri àwọn àgbà oyè gbogbo àwọn olúawo àtàwọn èèkàn láàfin ni wọ́n wà níkàlẹ̀ láti tẹ́wọ́ gba àwọn ọmọọba ìbejì Adéṣínà àti ọmọọbabìnrin Adéṣẹwà Ògúnwùsì sí ààfin Oòduà nílùú Ilé-Ifẹ̀ pẹ̀lú ijó àti ayọ̀ àràbà Awódọ̀tun Awórẹ̀mí tó jẹ́ àràbà àgbáyé àti ọba Díò ìlú Ilé-Ifẹ̀ tó tún jẹ́ alákòóso ìgbàlẹ̀ Odùduwà olóyè ọba Díò Fárótìmí Fálọbà ni wọ́n darí ètò gbígbé àwọn ìbejì orí adé náà wọ ààfin Oòduà nílùú Ilé-Ifẹ̀ nígbà tí ètò gbogbo tò Ọọ̀ni fúnra rẹ̀ ló gbé àwọn ìbejì náà wọ ìlú Ilé Igbó ìyẹn yàrá tí Odùduwà ń gbé nígbà tó wà láyé o láti gba àdúrà lẹ́nu àwọn alálẹ̀ Ilé-Ifẹ̀ fún àwọn ìbejì náà lọ́wọ́ àdìmúlà Ilé-Ifẹ̀ tó jẹ́ igbá kẹta sí Ọọ̀ni Ilé-Ifẹ̀ olóyè Adékọ́lá Adéyẹyè tó léwájú àwọn ìbejì náà lọ sínú ilé Odùduwà ṣe gbogbo ètò tó yẹ ní ìbámu pẹ̀lú ìlànà ìṣẹ̀ǹbáyé o bákan náà ló gba àdúrà gbogbo tó yẹ o bákan náà ni ọba Lúfẹ̀ ti Ilé-Ifẹ̀ tó tún jẹ́ olóòtú ìjọba Ilẹ̀ Ifẹ̀ ọba Ìdòwú Adédùwúrà wá pe gbogbo àwọn alálẹ̀ láti dáàbò bo àwọn ìbejì náà kó sì jẹ́ kí wọ́n pẹ́ láyé o ọba Adédùwúrà nígbà tó ń sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ pé o ìtàn mánigbàgbé ni ọba Ògúnwùsì fi lélẹ̀ o ó ní Ọọ̀ni Ògúnwùsì ní Ọọ̀ni àkọ́kọ́ o tí olórí rẹ̀ yóò bí ìbejì látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jẹ Ọọ̀ni ní ẹgbẹgbẹ̀rún ọdún sẹ́yìn tó kì í dùn kó pọ̀ o àníri jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára 24 èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín náà lóníròyìn o Ọ̀dẹ̀mọ̀ Abímbọ́lá Olúwatósìn kì í dùn kó pọ̀ o títí di ìgbà mìíràn tá ò fìrè àtayọ̀ pàdé ire o ire lójú owó ń rí. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.